أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه ما يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد وعلى آله الطيبين وأصحابه الطاهرين وكل من سلك مسلكهم بإحسان إلى يوم الدين وبعد. ọpẹ́ ni fún Ọlọ́run ọba àlékè ọlá, ọba tí ò ní kú láéláé, ọba alààyè tí ó máa bẹ títí. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó máa bá gbogbo àwọn ará ilé rẹ̀, ìkẹ́ ìyà àti ìgẹ́ náà kó máa bá gbogbo àwọn ìjọ rẹ̀ lápapọ̀. Àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ onísábàbí dáadáa wa, àlékún oore, àlékún dùnú, àlékún ẹ̀san lọ́nkọ́ bá ní ṣe fún wọn. Bá àgbàlá múnégún bàbá mi àgbàdá ń dáwì, Ọlọ́run má jẹ́ kí dáadáa wọn ó bàjẹ́, ilé wọn má jẹ́ ó dáwòrò. Masha Allah la quwwata illa billah. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò wa ní Saif TV Yorùbá, níbi tá a ti máa ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ìsìn Islam àti àwọn nǹkan tí àwọn kan ń sọ tá a mọ̀ pé kò rí bẹ́ẹ̀, láti lè tún ṣe fún aráyé torí àṣìgbọ́ kó má bàa wà nínú gbáàyà wa. Ẹ káàbọ̀ sórí ètò, orúkọ mi ò yí padà, èmi ni Sheikh Abdulhamid Soríọlá Adékọ́lá àdúrà ń gbà. Mo kí yín pẹ̀lú kíkẹ́ àlàáfíà, kíkẹ́ ọmọ aljanna. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Èyí tí a fẹ́ gbéyẹ̀wò lénìí òun náà ni àṣejù àwọn sálàfí lórí ọ̀rọ̀ òkú. Ẹ má jẹ oúnjẹ òkú, ẹ má ṣe sàárà fókú, ẹ má ṣe àdúrà fókú, ẹni bá ti kó ti tán nìyẹn, kò sàdúrà fókú, kò sí sàárà fókú. Ṣe bẹ́ẹ̀ lórí àwọn sálàfí nínú wíbẹ̀hùn, ìyẹn la fẹ́ gbéyẹ̀wò lénìí. Guluwul jama'ati salafiyya fi qira'atil Qur'ani ala al-mawti. Àwọn sálàfí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan eléyìí tó ṣe pé kò rí bẹ́ẹ̀. Kí làwọn ọ̀rọ̀ tí wọ́n sọ? Number 1, wọ́n ní la yantafi'u al-mawta bi ibadatil aya. Wọ́n ní tí èèyàn bá ti kú, àwọn tó kù sáyé wọ́n ní nǹkan kan nínú ìsìn lọ́hùn tó lè ṣe tó lè dé ọ̀dọ̀ òkú yẹn. Yálà àwẹ̀ ni, ìrun ni, sàárà ni, ájì ni, umura ni, èyíkéyìí nínú tá a máa ń ṣe tó jẹ́ sí lọ́hùn, kò séyìí tí alààyè lè ṣe tó lè bá òkú títí kan Kùránì ní kíkà. Àyàfi tó bá jẹ́ pé ọmọ òkú yẹn illa idha kana walada, tó bá jẹ́ pé ọmọ bíbí inú òkú yẹn gangan ló ṣe nǹkan náà. Àyàfi tó bá jẹ́ pé ọmọ bíbí inú òkú yẹn ló ṣe nǹkan náà. Li'anna walada al-mar'i min amali, torí pé ọmọ téèyàn bí lára iṣẹ́ rẹ̀ ló wà ní tọmọ náà ó fi kàn án. Wọ́n dẹ̀ mú àdìsí wa tá Nabi Muhammad sọ tàbí òrìrà àgbà wa radiyallahu anhu sallallahu ala nabiyyi wa sallam. Ibi tá Nabi ti sọ pé idha mata ibnu Adam inqata'a 'amaluhu illa min thalas: sadaqatin jariyah aw ilmin yuntafa'u bihi aw waladin salihin yad'u lahu. Wọ́n ní Ànábì sọ pé tọ́mọ èèyàn bá ti jáde láyé, iṣẹ́ rẹ̀ tó jẹ́ iṣẹ́ rere àti iṣẹ́ rẹ̀ tó jẹ́ iṣẹ́ aburú ó ti pin. Àyàfi ọ̀nà mẹ́ta kan ni ò tí ì pin. Ọ̀nà alákọ̀ọ́kọ́, sàárà tó kù ní bá ti ṣe ilẹ̀ sáyé tí sàárà yẹn táwọn èèyàn sì ń jẹ àǹfààní rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ìmọ̀ tó kọ́ ènìyàn kan táwọn èèyàn sì ń jẹ àǹfààní ìmọ̀ náà. Ẹlẹ́ẹ̀kẹta, ọmọ rere tó fi sáyé tọmọ náà ń bẹ lọ́hùn fún un. Wọ́n ní kò ju mẹ́ta yẹn lọ, pé ìwọ tó wá kí ń sọ ọmọ òkú kan, o kì í sọ ọmọ rẹ̀, sọ àdúrà rẹ tó ń ṣe kò lè dọ́dọ̀ òkú yẹn torí pé o kì í sọ ọmọ ẹ̀, o dẹ̀ kì í ṣẹni tó kọ́ nímọ̀. So wọ́n ní wọ́n tún wá wọn àdìsí kan tí ìyàwó Aisha radiyallahu ta'ala anha tó wípé ń jọ kan ọkùnrin kan wá bá Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó sọ pé inna ummi matat, ó ní ìyá òun kú fujiatan lójijì, wa araha law takallamat tasaddaqat. Ó dẹ̀ ń wo pé ní tán bá fún ìyá òun láàyè kó wà níbi tó ti lè sọ̀rọ̀ ni, sàárà ni ìyá òun ó sọ pé kán bóun ṣe. Òun mọ ìyá òun fẹ́ràn sàárà púpọ̀. Fa'alla min ajrin in tasaddaqtu anha. Ìwà ń sọ wípé ǹjẹ́ ẹ̀san ó lè dé bá ìyá òun níbi tó wà tóun bá ṣe sàárà fún, ṣẹ̀san rẹ̀ ṣó lè dọ́dọ̀ màmá òun. Ọ̀rẹ́lẹ̀ òjíṣẹ́ ńlá wa sọ pé na'am, bẹ́ẹ̀ ni,
ẹ̀san ni ó bá. wọ́n ní níbí pé ṣáàmọ̀ pé ọmọ òkú yẹn ló sọ̀rọ̀ sàárà, wọ́n ní ká dì mú. wọ́n tún mú àdìsí mi wá tí Ibn Abbas gbà wá wípé ọkùnrin kan wá bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ọba inna ummi tu'ufiyat, ìyá àwọn jẹ́ aláìsí, àyànfáwọ́ an tasaddaqtu anha, ǹjẹ́ ó ní ìwúlò kankan fún ìmọ̀ràn tó ń bá ṣe sàárà fún? òjíṣẹ́ Ọlọ́run á dáhùn ní naham, ìwúlò ń bẹ, sàárà ni yóò dọ̀dọ̀ màmá rẹ̀. qal fa inna li bustanin fa ana ashhaduka anni qad tasaddaqtu bihi anha, òun ní ọgbà oko kan tó tóbi dáadáa, òun fi rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run ṣẹ̀rí gbogbo oko yẹn pátá òun fi ṣe sàárà fún màmá òun, kí ládàá rẹ̀ máa jẹ́ ti màmá òun. náà a torí pé nínú ilé náà ọmọ òkú ni náà tún ni. wọ́n tún mú hadith kan wá tí Abu Hurairah gbà wá radiyallahu ta'ala anhu pé ọkùnrin kan wá bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó sọ pé inna abi mata walam yus, bàbá àwọn ti kú, bàbá àwọn ò sì sọ àsọtẹ́lẹ̀ kankan kó tó jáde láyé. afayanfawu an atasaddaqa anhu, ǹjọ́ ní ìwúlò kan tó ń bá ṣe sàárà fún bàbá àwọn? qal, òjíṣẹ́ Ọlọ́run dáhùn ní náà bẹ́ẹ̀ ni, ó ní ìwúlò, ṣe sàárà fún bàbá rẹ̀. wọ́n ní tá a bá tún wò níbí náà ọmọ òkú nìní. Sa'd bin Abi Waqqas sábà mí ìtúlélẹ̀ ìwọ́n náà tún gbà wá, ó ní wọ́n wá béèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run bá lọ́jọ́ kan sallallahu alayhi wa sallam, ya Rasulallah inna ummi tuhibbu sadaqa fa atasaddaqu anha, mọ̀mọ́ òun gbà tó wà láyé, mọ̀mọ́ òun fẹ́ràn sàárà púpọ̀, mọ̀mọ́ òun ti wá kú báyìí, ṣé òun lè ṣe sàárà fún màmá òun, ṣé òun lè bá a ṣe sàárà gẹ́gẹ́ bí tí mo ń ṣe nígbà tó wà láyé? Ànábì wá dáhùn pé sallallahu alayhi wa sallam tasaddaq, ló lè ṣe sàárà náà, ládàá rẹ̀ yóò bá màmá rẹ̀. Daraqutniyu nínú tírà àdìsí tó ń kọ, òun náà kọ síbẹ̀ pé níjọ́ kan òjíṣẹ́ Ọlọ́run bá ẹnìkan wá bá ń sọ pé kana li abawan abarrahuma ala hayatihima fa kayfa li bibirrihima ba'da mawtihima. arákùnrin lẹ́yìn sọ pé nígbà táwọn òbí òun bẹ láyé bàbá àti ìyá òun á máa ṣe dáadáa sí àwọn méjèèjì, àwọn méjèèjì àtẹnìkíní àtẹnìkejì ti wá jáde láyé báyìí, ǹjẹ́ ó sì ní dáadáa tóun lè máa ṣe tí ó sì dọ́dọ̀ wọn láàyè tí wọ́n wà nípò òkú? òjíṣẹ́ Ọlọ́run bá wá dáhùn sallallahu alayhi wa sallam, ó ní inna minal birri ba'da al-mawt an tusalli lahuma ma'a salatik wa an tasuma lahuma ma'a sawmik. ipe orí o lára aṣẹ́ rẹ̀ tó lè máa ṣe tí ó sì dọ́dọ̀ wọn, tó bá ti ń kírun kí tiwọn yóò dọ́dọ̀ wọn, tó bá gbààwẹ̀ gbà tiwọn yóò dọ́dọ̀ wọn. a rí pé ọmọ òkú náà ní ilé náà ọmọ tán bí ni. wọ́n tún wá sọ wípé ní kí bàbá tọmọ rẹ̀ ti kú kó lóun ń ṣe sàárà fún ọmọ òun tó ti kú, wọ́n ní kò lẹ́tọ̀ọ́. àwọn Sàláfì wí bẹ́ẹ̀ pé òbí ò lè ṣe sàárà fún òkú ọmọ rẹ̀, sàárà yẹn ò lè dọ́dọ̀ rẹ̀. àwọn Sàláfì ló wí o, èmi kọ́ o. ìyàwó ò lè ṣe sàárà fọ́kọ rẹ̀, ọkọ ò lẹ́tọ̀ọ́ àti ṣe sàárà fún ìyàwó rẹ̀ tó ti kú, wọ́n ní ẹ̀rọ ni, wọ́n ní kò lè dọ́dọ̀ rẹ̀. àwọn Sàláfì ló wí o, èmi kọ́ o. ẹbí ò lè ṣe sàárà fúnra wọn pé bọ̀dá àwọn tó ti kú, àbúrò bàbá àwọn tó ti kú, òun fẹ́ àbúrò ìyá àwọn àǹtí òun kan tó ti kú, wọ́n ní kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀, wọ́n ní kò bá òfin ẹ̀sìn Islam mu, wọ́n ní sàárà yẹn kò lè dọ́dọ̀ òkú náà, wọ́n ní kò tiẹ̀ bá, wọ́n ní mistake kátọ́wò ńlá ni tíyẹn bá ń ṣerú ẹ̀, pé àbí pé kíyàn lóun ń ṣàdúà, pé bàbá ń ṣàdúà fún ọmọ rẹ̀ tó ti kú tàbí ẹbí ń ṣàdúà fúnra wọn, wọ́n ní kò lè dọ́dọ̀ wọn. àwọn Sàláfì ló wí bẹ́ẹ̀. wọ́n ní ẹni tí ó lóun fẹ́ ṣàdúà fún òkú, ìsídà kó jẹ́ ọmọ òkú yẹn gangan ni, tí ó bá ti jẹ́ ọmọ òkú ni á jẹ́ pé òkú yẹn ṣe dáadáa kan fún, ó wá ń wo dáadáa yẹn, ó wá ń tara dáadáa yẹn ṣe àdúà fún òkú yẹn, ìyẹn yóò máa wà nípò sadakatin jàríyà. wọ́n tún wá sọ pé ká jókòó kálàǹké yàsín fókù, àbáǹké fatia fókù, àbáǹké kúlúwà láwù fókù, wọ́n ní kò lẹ́rìí kankan, kò lẹ́tọ̀ọ́ rárá nínú òfin Islam. ní bídí àṣàmúṣàmú ni, àdádálẹ̀ ni. àwọn Sàláfì ló wí bẹ́ẹ̀. ẹ máa tún gbọ́n tí wọ́n wí o. wọ́n ní kò sí kankan tí ó jẹ́ èrè fún òkú ju iṣẹ́ tó ṣe nígbà tó wà láyé lọ. wọ́n dẹ̀ mú àyà wá, wọ́n ní ká lọ wo Quran chapter 53
ìyẹn ní Suratul Najmi Quran chapter 53 láti 36 káka lọ 41 amúnámú yunẹba bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Am lam yunabba bima fi sufi Musa wa Ibrahim alladhi wafa. Masha Allah. Allah taziru waziratun wizrahu. Masha Allah. Wa hal laysa lil insani illa ma sa'a. Wa anna sa'yahu sawfa summa yujzahu al-jazaa awfa summa yujzahu al-jazaa al-awfa. Wọ́n ní àyà yìí tọ́lọ́run bá ti sọ pé ṣé àwọn èèyàn gbọ́n tó wà nínú ìwé Mósè ni tó wà nínú ìwé Ábúráhámù náà èyí ń pè ní ẹnikẹ́ni ò lè ru ẹrù ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni ká má sọ pé a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ o ẹnikẹ́ni ò lè bá ẹnikẹ́ni ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ o ẹnikẹ́ni ò lè gbé nǹkan kan fún ẹnikẹ́ni o kò dẹ̀ sí nǹkan kan tí ó máa jẹ́ ti ọmọ èèyàn àfi tó bá fún àwọ̀ ara rẹ̀ ṣe nígbà tó wà láyé àti pé n téèyàn bá ṣe ni yóò gbà o ẹ̀san téèyàn bá sì ṣe ni wọ́n san fún ní kíkún wọ́n ní táyà ní sọ ó fi hàn pé ní ohun téèyàn bá ṣe nìkan ni kò sí pé wọ́n ń ṣe sàárà fòkù kò sí pé wọ́n ń ṣàdúrà fòkù àbáńlá ń ṣe fìdáwò. àwọn sálàfí tún sọ wípé ní àdúrà gan tí ṣe fòkù kò sí àdúrà tá a gbọ́dọ̀ ṣe fòkù tó kọjá astagafurullah istighfaru nìkan ló wà nínú súnà ló lẹ́rìí pa a lè ṣe fòkù kì í ṣe pé kálá ń ka odidi àlùkùránì fòkù àbí súrà kan fòkù wọ́n ní rárá o a lè ṣe bẹ́ẹ̀. wọ́n ní inú àdìsí kan tí Abu Dawud gbà wá nínú súnánù rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tó bá sìnkú tán yóò wá dúró níbi etí sàárè ni yóò wá sọ pé istaghfiru li akhikum ẹ wá foríjì fún ọmọ ìyá yín tó jáde láyé o ẹ tọrọ àforíjì fún o wasalu lahu tasbit ẹ tọrọ pé kọ́lọ́hún jẹ́ kó rí wí o kó ré sí fọ̀ ẹ bá tọrọ bẹ́ẹ̀ pé kó ré sí fọ̀ o innahu la'ana yus'al torí pé lọ́wọ́lọ́wọ́ tó wà yìí àwọn màláíkà wọ́n máa interview ẹ̀ wọ́n máa interrogate rẹ̀. ẹ wá rí nínú tafsiru Ibn Kathir ayata kàtán yìí wọ́n kọ síbẹ̀ pé istanbato Shafi'i rahimahullah wa man ittabi'ahu an al-qira'a la yasil ida thawaba ila al-mauta ń pè ní kálánka Kùránì fókù ẹ̀san rẹ̀ kò lè dọ́dọ̀ kú o wọ́n ní ta ló bẹ́ẹ̀ wọ́n ní Imam Shafi'i ó nítorí pé lẹ́yìn tàbí ní àmọ́lẹ̀ ìka Kùránì tẹ́ ń ka Kùránì yẹn kò sí nínú iṣẹ́ tó kù yẹn ṣe lọ́wọ́ ara tiẹ̀ wàlẹ̀ àdà fúndi eléyìí lam yandub ilayhi Rasulullah ní Ànábì sallam kò fi sọ pé kan ka Kùránì fún òkú nítorí kan ṣe fún náà ni pé kan ṣe istighfaru fún so wọ́n ní Imam Shafi'i ló sọ bẹ́ẹ̀ ìmọ̀ láti bá àkọsílẹ̀ nì wọ́n lábàá nínú tafsir Ibn Kathir ẹ wá já lọ tafsir Qasim lórí àyà yìí kan náà òun kọ síbẹ̀ pé wal mashhur min madhhab Shafi'i anna qira'at al-Qur'an la yasilu sawabuha Imam Shafi'i ó sọ pé ká máa láǹkà al-Qur'ani fún ẹni tó jáde láyé ẹ̀san rẹ̀ ò lè dọ́dọ̀ òkú yẹn o wa qala jama'atun min ashabi àwọn ọmọ kí Imam Shafi'i kan àwọn sọ pé yasilu sawabuha ní táwọn gbọ́ lẹ́nu àwọn àfa àwọn ni pé ẹ̀san kíkà al-Qur'ani fókù yóò bá òkú náà àwọn ọmọ kí Imam Shafi'i kan ló tún wí bá wọn wà bí ìkọọ̀lá Ahmad ibn Hanbal pé ẹ̀san kíkà al-Qur'ani yóò bá òkú ọ̀run Imam Ahmad wí bẹ́ẹ̀ ó ní yóò bá Ahmad ọmọ Hanbali wà á mọ̀ salawat wá rí kálá yẹn náà fìlà kí ẹ̀san rẹ̀ máa bá òkú ọ̀run wà sáìrù tatawat àbágbàwẹ̀ àbẹ́ àwọn iṣẹ́ rẹ̀ yìí bí wúwá la yasilu inda Shafi'i wal jumhur Imam Shafi'i kò gbà pé ẹ̀san ni yóò bá òkú o àtàwọn jumhur Imam Ahmad sọ pé yasilu sawabul jami gbogbo tí yẹn bá ṣe níṣẹ́ eré fòkù lẹ́san rẹ̀ ó bá Imam Ahmad òun sọ bẹ́ẹ̀ wallahu alam
inú tafsiru Kasim bó ti wà ń bẹ̀ nù níbi tafsiru àyà yìí. àwọn àfáà kan wá sọ pé àyà tí wọ́n kà ní tí wọ́n sọ pé wa alaysa lil insan illa ma sa'a pé kò sí tí ó máa jẹ báńkà bẹ́ẹ̀. wà á nà sáyàwó sáòfà wọ́n ní ìsánà níbẹ̀ yẹn kèfèrí ni wọ́n ń wí kìí ṣe mùmínì pé kùránì nígbà míì káàsù ní ìtumọ̀ rẹ̀ àmọ́ háàmù ni wọ́n mú wá ní láfsù bó ṣe sọ nínú àyà kan náà pé innal insana la yatgha àárọ̀ àwọ̀ ìstẹ́gìnì ṣe mọ̀ pé lẹ́ni tí ń bá wí bẹ̀ káàsù ni àmọ́ yóò dàbí háàmù ṣùgbọ́n ní níbẹ̀ yẹn náà níbi àyà yìí kèfèrí lọ́lọ́run ń sọ pé kèfèrí ò ní ẹ̀san kankan lọ́dọ̀ àwọn ọlọ́run lẹ́yìn tó bá kú pé kèfèrí ni wọ́n ń wí so tí ó máa túmọ̀ sí pé laysa lahu minal khairi illa ma amila huwa fayusabu alayhi wọ́n ṣe sàárà wọ́n ṣe istighfar wọ́n ṣe alukur'ani ẹni tó bá jẹ́ káfìrí kò sí ń tẹ́ ẹ lè ṣe lẹ́yìn tó ti kú tó lè bá nǹkan yìí ò ní bá wọ́n ní káfìrí lọ́lọ́run ń sọ èyí tó bá dẹ̀ ṣe níṣẹ́ rere fún ara rẹ̀ náà kó tó kù láyé ni wọ́n ti fún lẹ́san wọn tí níjó kú tí ó ti gbẹ̀san wọn á ní evidence wo la rí mú wá fún tí ó wí wọn lákọ̀ọ́kọ́ ní ká lọ wá Ali Imran verse 91 ìyẹn ní Quran chapter 3 verse 91. dina káfàrú wà mẹ́tú wà ń kú fáàrù. alladhina kafaru wa matu wa ń kú fáàrù falan yukbala min ahadihim mil'ul ardi zahaban wala biftada bi ulaika lahum azabun alim wa ma lahum min nasir. àyà yìí ó yanjú ọ̀rọ̀ yẹn pátápátá ẹgbọ́n tó wí ó ní àwọn tí ń ṣe kèfèrí ọlọ́run gbà tán wà láyé kíyàn wo sùsù pé kèfèrí ló ṣe kú mọ́ tó tún fi kún tàkídù rẹ̀ pé wà mọ́ tú pàwọn kò fárú ó kú sínú kèfèrí ọlọ́run ní gbogbo àwọn tá bá kú sínú kèfèrí láyùn kì bálà mí ní àádì yìí kí bí ayé yìí ṣe tó yìí kó jẹ́ pé gbogbo iṣẹ́ tó ṣe níṣẹ́ eré kó tó bí ayé yìí ṣe fẹ̀ tó ọlọ́run náà nígbà lọ́wọ́ ẹ̀ zahaban kódà kí wọ́n tún lọ sọ pé òkè afẹ́ ṣe fìdáwò fún o kí wọ́n á kó dédé tó kún nínú ayé yìí fún bí góòdù owó góòdù kí wọ́n á fi sọ pé wọ́n fẹ́ fi ṣe fìdáwò fún ọlọ́run náà nígbà lẹ́yìn tó ti kú sínú káfìrí gbogbo fìdáwò kí fìdáwò ànígbà lórí ẹ̀ gbogbo sàárà tó bá wù kẹ́ ṣe bó ti wù kó pọ̀ tó ọlọ́run náà ní tẹ́wọ́ gbà ulaika lahum azabun ọlọ́run ni yóò jìyà ó kú sínú káfìrí ẹ̀ ń ṣe fìdáwò fún yóò jìyà min-nasir kò ní rẹ́ni ràn án ṣe ìyẹn ló fi jẹ́ pé àwọn mùsùlùmí kì í kírun sẹ́ni tó bá kú ní káfìrí wọ́n á ní wọn lè kírun sí i lára nítorí pé tẹ́ bá ti ẹ̀kọ́ wéèsì irun yín ni ọlọ́run ti là ń bí pé kèfèrí ò ní fìdáwò kankan kò ní sàárà kankan tán lè ṣe tí ó bá tá a bá tún lọ wá Ali Imran verse 10 innal ladhina kafaru lan tughna anhum amwaluhum wala auladuhum minallahi shay'an wa ulaika hum waqudun nar.